Ah, gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́, láì ṣe ará ìlú Ògbómọ̀ṣọ́, bàbá òní yídì tẹ́ bá ti dé yídì, ẹ bá wa announce ẹni tó ń da ẹ̀sìn yín láàmú. Thank God for your followers wípé wọ́n mature. If not for that, ìjà ẹ̀sìn ó ti ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. A sì fẹ́ ìjà ẹ̀sìn. Ẹ dákun ẹni tó ń da ẹ̀sìn yín láàmú, ẹni tí ń ta lẹ́yìn, ẹ jẹ́ ká mọ̀, ẹ sọ ní gbangba, ẹ jẹ́ ká mọ̀. Nígbà tẹ́ gbàwẹ̀ látọ̀ dídí ọjọ́ báyìí tó yẹ kẹ́ ẹ lọ yídì tẹ́ bá gbàdúrà tí yín tán kẹ́ tún gbàdúrà fáwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé òní ẹjọ́ ọ̀la ìjà náà ni.